lọ lórí rótọ̀. Mo bí sí ni. Once again, Koiki Media bring the work closer to your doorstep. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho sí àyè ẹ̀. Koiki Media bring the work closer to your doorstep. Òní ní February 22, 2026 sí àyè ẹ̀. Koiki Media bring the work closer to your doorstep. See àyè ẹ̀. See àyè ẹ̀. Koiki Media bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho sí à. Ẹ bá ṣe ẹ jẹ́ kó lọ fà. Koiki Media bring the world to your doorstep. Koiki Media ló pélé. Bring the world closer to your doorstep. Ẹ dààmú Koiki Media ẹ ti gbọ́ ṣe ti gbọ́ bó ṣe ń lọ ṣe ti gbọ́ báyìí sí àyè ẹ̀ live and direct. Koiki Media bring the world closer to your doorstep. Ṣe ti gbọ́ báyìí ajé Ìgbòho ṣàìsì bó ṣe ń lọ. Today is February 22, 2026. Òní ní February 22, 2026. Ṣé gbọ́ Ìgbòho ṣá? Welcome back Ìgbòho ṣá. G49 náà wà níbí o. Ṣé ti gbọ́ G49? Ṣé àwọn tó pé G49 àwa náà mú ní July 3rd. Àwọn bọ́ọ̀sì ní olóyè ní July 1st. Àwọn mú July 3rd. Ṣé ti gbọ́ báyìí? Lọ́jọ́ ta G49. Lọ́jọ́ ta àwọn ọ̀gọ́ ni wọ́n pè ní G49. Ṣé ti gbọ́ báyìí? G49 àṣìgbó àríwá NTV. G49. Láti bo lẹ ti wá kí bàbá Sunday Adéyẹmọ báyìí? Láti Lagos Island, Lagos State. Ṣé ti gbọ́? All the way na way. Lagos Island, Lagos State. Kan tó wá ṣe ti gbọ́ báyìí. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Ẹ ṣáà ti rí aṣíwájú fọ Ìgbòho fọ aṣíwájú orí máa jẹ́ nìyẹn aṣíwájú fọ Ìgbòho fọ aṣíwájú
Once again, Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Sí à. Wọ́n ti kórí ẹ̀ lọ nílẹ̀ Yorùbá. Bàbá Sunday Ìgbòho òòṣà. This is Lagos State. Okay, court civil Ilẹ̀ Yorùbá àṣẹ bóyá máa jẹ́ ní ọmọdé àwọn fún gbogbo àwọn ọjà àwọn káàrọ̀ tó wà nílé lókun lẹ́yìn so live at Ibadan Soka nílé bàbá wa Dr. Sunday Igboho ìbílẹ̀ tí rí àwọn èèyàn jàmbá láti. A máa ti ń pè wá yẹ ká máa gbọ́. Ìjà wa ni bàbá Ìbàdàn ní sọ̀rọ̀. Ìjà wa ló ń jà. Ìjà kò lọ́yìn kò ní ọmọ kan nílẹ̀ Yorùbá tí àwọn ajínigbé fẹ́ gbé. olówó ni ẹ wo mọ́tò. Once again, Koiki Media bring the world closer to your doorstep. Ẹni náà ti jáde. Today is February 22, 2026. Tí ó ní jẹ́ ọjọ́ Sunday. Màmí kan ti gbọ́ rí nílẹ̀ Yorùbá pé ọmọ Yorùbá ń kó sínú ìṣòro kan tọ́wọ́ ẹni tó ń gbà jáde. Kò ṣẹlẹ̀ rí. Ọlọ́run wà lẹ́yìn Sunday. Alẹ́ tó jẹ́ àkọ́kọ́ tó ṣerú nǹkan bẹ́ẹ̀ nílẹ̀ káàrọ̀ òjì. Ó ṣá! Màá tún wá bẹ́ẹ̀ kí túbọ̀ wá kí bàbá Professor Banyanki tó nítorí wà ní pé wọ́n ní tí ọmọdé ò bá tán wọn ní bàbá àrọ̀bá. Àrọ̀bá sì ni bàbá ọ̀tọ̀. Táàbà rí àwọn tó dàbẹ́ pé wọ́n sọ fún wa pé ẹ̀tọ́ báyìí lọ́wọ́ tó jẹ́ tọmọ Yorùbá, ẹ̀tọ́ báyìí ló yẹ wá, tábà mọ ẹ̀tọ́ wa ṣá máa jà ní. Tó ló yóò bá mọ ẹ̀tọ́ wọn ṣá máa jà ní. Ẹ bá wa kí bàbá Professor Banyanki tó yé. Bàbá wa Professor Banyanki Akíntóyè, bàbá àgbà á kí yín o, ẹ ṣé o fún ipa takuntakun lẹ́ẹ̀kọ́ lórí pé kí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá kó lè dúró Ó gbé òmìnira. ká bọ́ kúrò lọ́wọ́ àwọn amúnisìn, káwa náà di òmìnira ara wa, ká lọ sóko bá ṣe fẹ́, ká jáde orí wa. Ìjọba tó wà lọ́wọ́ wa ó tó wa jẹ, àdúpẹ́ lọ́wọ́ yín o, àgbà onígbọ́ lórí ilẹ̀ àbàtà bàbá àti àná sókè. Onígbọ́ wà ló pa yẹn. Màá tún wá fẹ́ kẹ́ ìyá wa kẹ́ bá wa kí àwọn bàbá wa kan. Torí gbówó àìní kó máa sọ gan pé tí ó bá jọmọ Haúsá ló wà ń bẹ̀. Agbèlè inú mi dùn, gbogbo alárí Buhari, ara tó fi wá dá, torí dẹ̀ mọ̀ pé Fúlàní lòun. Ó dẹ̀ dúró pẹ̀lú àwọn Fúlàní tiẹ̀. Tẹ́ bá rí àwọn èèyàn oríṣiríṣi bẹ́ẹ̀ náà ti wá di ọ̀dọ̀ bàbá wa tó jẹ́ Tinubu tọ́dẹ̀ pé ká ní bẹ́ẹ̀ pé Ìgbò àbáwúsá ló wà ń bẹ nàbí Fúlàní wọn ní jẹ́ kó lóye wálé o bàbá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá wa ti wà ìyẹn bàbá Máyàsọ́lá máa fẹ́ kẹ́ bá dúpẹ́ lọ́wọ́ bàbá wa Tinubu lórí nǹkan tí wọ́n ṣe fáwọn ọmọ káàárọ̀ òjìrè lórí ọ̀rọ̀ yẹn ìyálàyà ẹkùṣẹ́ takuntakun ṣe lórí olóyè Sunday Igboho àti bàbá Aládọjà àti Ọọ̀ni Òòṣà gbogbo àwọn kábíyèsí wa nílẹ̀ káàárọ̀ òjìrè àtàwọn ọba tó kù pátápátá. títọ́ ìdórú orí olúgbọ́n òdídórú olúgbọ́n gbogbo ilẹ̀ akí lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Igboho Òòṣà tẹ́ ẹ̀jẹ̀ kó kú sẹ́yìn òdì àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Lódùmarè lágbára tó àwọn tó nílé ayé tẹ̀ wá bá wa ṣe nítùbí nùbí Ọlọ́run a máa wà pẹ̀lú ẹ̀yin náà ẹ wà ní rí dààmú o àwa délẹ̀ lérí o kò wá nípa wa ní rèwerèwe o gbogbo àwọn tó ń ṣe ní òtítọ́ gbogbo àwọn ọmọ tó dúró ti Ìgbòho Òòṣà ó bàbá Dámilọ́lá kò wá nípa wọn o àti gbogbo àwọn ọ̀gá mi èṣù gbogbo yín Iron Lady gbogbo wa kò wá nípa wa àwọn òdìbẹ̀ warrior mo kí gbogbo yín kílà ẹ kú iṣẹ́ takuntakun àdélẹ̀ lérí ní orúkọ Jésù
ní agbára Ọlọ́run. Ẹ jẹ́ ká tún máa sọ àwọn pé kókó là ń rán fún adití fún àwọn bàbá wa tó dẹ̀ bí i pé tọwọ́tọwọ́ lábí sọ́ o wọn lórúkọ là ń pọ̀ baládé wípé kọ́ rántí pé tí ó bá ti di pé agbára kò lọ́wọ́ Yorùbá tí Fúlàní bá bọ́ síbẹ̀ ṣẹ̀kó wàhálà tún ní fún ìran Yorùbá tí Ìgbò bá bọ́ síbẹ̀ wàhálà ní fún ìran Yorùbá ó jẹ́ ká fi àfẹ́ lọ sóko ẹrú ẹ máa ṣe láṣẹ pé o olùkàdùn kó máa lọ olùkàdùn kó mọ ọ̀nà ẹ̀ ẹjọ́ kẹ́rìmọ́ rẹ̀ wọ́fà o káwa náà ká délẹ̀ lérí ní o láti ẹ̀tí délẹ̀ lérí lágbára Ọlọ́run lágbára yìí bàbá wa tó wà lórí òye awájú ṣe fún yín o ohun tó ẹ̀ tó ní rọ́ o ẹ bá wa ṣe kó yanjú o ẹjọ́ ẹ ṣe kó yanjú ẹ máa kọ́ ọmọ Ìgbò kọ́ lọ bọ́ sí ẹ máa kí mọ́là kó lọ bọ́ sí ẹ máa jẹ Fúlàní bọ́ síbẹ̀ o Fúlàní ẹni bó ṣe ń pa wá ní ìlú Ìbàdàn wọ́n pa wá lónìí wọ́n ti kọ́ nídìí ọba odidi ọba obìnrin Tinubu aláṣẹ lórí la máa ń kí o àkìkí aláṣẹ fún ajé mo fi bẹ ògbó yín ẹ̀yin ọba wa ìtúbọ̀ ṣe o ájú ṣe fún yín o ẹ̀yin ṣàbọ̀ ṣẹ́ o ọkọ̀ ojú omi ojú ayé gan tó ló ń takú yín yẹn wọ́n ń tọ́ra wọn nítorí ọmọ Yorùbá ni wọ́n láti jẹ́wọ́ ọmọ ọkọ lórí àkì iṣẹ́ ọmọ àlè ẹ túbọ̀ ti Sunday lẹ́yìn ká túbọ̀ délẹ̀ lérí gbogbo àwọn ọmọ Yorùbá wàhálẹ̀ òde ní já sátọ̀ o Sunday olóyè ọmọ Adéyẹmọ wàhálẹ̀ òní já sátọ̀ lágbára àwọn tó nílé ayé tó bá ṣe ń lò á máa dùn ẹ̀yin bàbá wa náà tẹ bá ṣe ń lò á máa dùn àwa náà tàdé ń tẹ̀lé yín náà àwa ní kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ o àwa náà bá ṣe ń lò á máa dùn ni o lágbára àwọn tó nílé ayé ó ti rí bẹ́ẹ̀ àṣẹ ti bọ̀ Ìgbòho òòṣà ọlọ́dẹ kọ̀ọ̀kọ̀ Fúlàní ayé Fúlàní wọgbó kábíyèyà níjà. Once again, Koiki Media bring you up closer to your doorstep. Bí ó ṣe ń lọ ní ilé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá sí ayé. Ali. Koiki Media bring the world closer to your doorstep. Ali. Jagunjagun ìjókòó.
Koiki Media, we dey the work closer to your doorstep. Your white lion, gbogbo UK, ó yá, irun mọ́lẹ̀ tó dá UK rò. Ó ti UK pàṣẹ nílé ìjà. Koiki Media, ìtọ́jú òkú. Ọmọ àti ìlú Koiki Media bring the work closer to your doorstep. Ọmọ òfìkì ló pè ṣe wá. àwọn ọgbọ̀n ni ó láìkò ògùn ẹlẹgbẹ́sẹ̀ àwọn tí bẹ̀rẹ̀ ẹ̀yìn lọ́wọ́ bọ́sẹ̀ èṣù lẹ́yìn máa ń dúró sí èṣù àríwá lè ṣù máa jókòó sí. àti àjókòó sílẹ̀ lẹ́ra ẹ̀ Rárá, èṣù rẹ̀ èṣù jókòó sí ọ̀la. àwọn ọmọ èṣù dà Àwa rèé. ẹ̀yìn náà lè máa jọ bàbá yín gbogbo ẹ̀. àlọ́ ṣọ́ èṣù kọ́ ló bá lẹ́gùn Láàárọ̀ yìí tó kúrò ní oṣù tó ti gbé sùsọ̀rọ̀. àwọn ọmọ ìlódò náà Èṣù ni. àwọn pọ̀ tán fún lórí èṣù ló fún ẹ lọ́wọ́ lọ́wọ́ wọ́n pọ̀ o èṣù ló lówó lọ́wọ́ wọ́n pọ̀ tán fún lórí sàbẹ̀ ló fún lówó lọ́wọ́ lórí mọ́kàn wọn fún lórí mọ́kàn láti bẹ̀rẹ̀ sẹ́ńdọ̀kù láì ṣe àdúgbò ẹ̀ṣẹ̀ sẹ́ńdọ̀kù yá pàtì mi. Ẹgbẹ́ yẹn fún mi kí n lọ. Ó yá mú wá. Ìkànnì yẹn níwájú èṣù. àti ló dé ọwọ́ lè Oṣù àánú lẹ́nu. Ẹ̀yin náà mú ìpínlẹ̀ tó jábọ́ síwájú. Lórí. Koiki Media bring the work closer to your doorstep. báwo lè ṣe wá ṣe èyí táyọ̀ èyí táyọ̀ Koiki Media ìyẹn ń bọ̀ kí lọ́ lo electric shock fáwọn ètò àwọn wájú gáyàtọ̀ wọ́n ṣe ṣọ́gà wọ́n wá rọ́ padà sẹ́yìn wọ́n ṣe rọ́ ìlú ìwọ̀n gbá mi lápá Koiki Media ń sọ̀rọ̀ pé ìgbọ́rọ̀ tí máa wó sàlẹ̀ báyìí mo rí ọdún jáàmù
Oúnjẹ ojú èkó lẹ́rìn bí o ojú èkó lẹ́rìn bí o ojú èkó ó gbé èkó tí ní sàlẹ̀ èkó everywhere lẹ́rìn kò sẹ́lẹ̀ lè gbé ṣù wájú lẹ́nu Once again, Koiki Media bringing you closer to your doorstep. Oh yeah! Oh yeah! Ọmọ akílì ní àjẹ́ tó máa ń sọ̀rọ̀ ìgbàtílẹ̀ ní kí mo ti jẹ́ ní fóònù ní ìgbẹ́sì lẹ́sẹ̀ tó ṣẹlẹ̀ ní kí àjẹ́ ní kí ẹjọ́ mẹ́ta ni mo jẹ́ pé àwọn kí gbogbo àwọn ẹ̀kọ́ pàkúṣẹ́ o last rally tá ṣe yẹn in fact Hello, sir. Okay, sir. Okay, sir. Okay, Alai. Koiki Media bring the work closer to your doorstep. Lẹ ti wá báyìí. Ìbẹ̀jú làwa ti wá báyìí. Ṣé ti gbọ́ wá? Lábẹ́ ọ̀gá wa ẹnjìnìà Adésínà ìbí ní CS wọn. Ọ̀rẹ́ ló gbọ́n yàrá pẹ̀lú yín. Ẹ wá sí ọ̀dọ̀ Ọ̀gá wa nọ́mbà 1 Ṣèríkù Sunday Adéyẹmọ Ìgbòho-Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní ló bàbá dámì kọ́lọ́ máa pa wọ́n fún wa ẹ̀ṣẹ̀ láwọn alálẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Abẹ́ rásà. Ìyá kí ló kọ́ ní sà? Ìbí wàhálà láti ìbejì lẹ́kùn. Ẹjọ́ kí lè wá sí sà? Bá ọ̀gá wa Sunday Ìgbòho Adéyẹmọ ẹkùn ọkọ̀ Fúlàní. Wọ́n bá wọn ṣe kí ni? Baba Show and they welcome back to Nigeria. And if you miss our see. Once again, Koiki Media bring the work closer to your doorstep. Rasa. Ẹjọ́ kí ló kọ́ yín sà? Alhaji Akanbi Jimoh. Akanbi Jimoh. Láti wo sà? Láti Àlùmọ́ṣọ́. Ẹjọ́ kí ni ẹ wá sí nígbà ìsà? Ẹ wá kí wọn fún kíni sà? Àánú ilẹ̀ tí kí gbogbo wa náà wà dájú wà náà fẹ́ àti àwọn ní fún sáwà sí láti ọlọ́run agbára ọlọ́run. Once again, Koiki Media bringing up closer to your doorstep. Ẹjọ́ lẹ́ẹ̀kan sí kí lórúkọ yín? Alhaji Akanbi Jimoh.
Alhaji Akanbi Jimoh. Okay, sir. Allah wa pẹ̀lú. Koiki Media bring the work closer to your doorstep. Ẹ máa bá wa ká lọ. Ẹ jọ̀ọ́ ń bá wa share bó ṣe ń lọ ní ilé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Ṣà ní ìlú Ìbàdàn ní agbègbè Sókà. Ẹ jẹ́ kó lọ fà. Àwọn ògo ọmọ wà níbí báyìí. Àwọn ògo bàbá. Àwọn bàbá tí wọ́n fi ń tọrọ bàbá torí ọjọ́ ọ̀la. Once again, Koiki Media bring the work closer to your doorstep. Daddy wa yẹra sir. Yes sir. Ẹ jọ̀ọ́ kí ló kọ yín sir? Aṣojú Isiaka. Ẹ? Aṣojú Isiaka. Aṣojú Isiaka. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ẹ jọ̀ọ́ kí ló wá ṣe níbí báyìí sir? Àwa kí bàbá wa lórí Sunday káàbọ̀ sílẹ̀ bàbá ẹ̀. Sílẹ̀ bàbá ẹ̀ tó dáa. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ẹ ṣé gan-an. Once again, Koiki Media bring the work closer to your doorstep. Bó ṣe ń lọ, Koiki Media bring the work closer to your doorstep ní February 22, 2026. Ìjọba àbá mi, ẹ ra sà. Ẹ jọ̀ọ́ kí ló kọ yín sà? Ọbaṣẹ́gun Olúòkun. Ẹ jọ̀ọ́ láti bo ni ẹ ti wá sà? Láti Badagry. Ẹ jọ̀ọ́ kí lẹ wá ṣe ń bì? Àwa kí ọ̀gá wa olóyè Sunday Ìgbòho Ṣà welcome back. Àwa kí wọn sílẹ̀ wọ́n ju Ìbàdàn. Ọlọ́mọdé ọ̀bàdàn. Ìṣèwádélẹ̀ lè rí rọrùn. Ìyẹn kọ́ mọ́sẹ̀ mi nìkan kan wà fún ìkọ́mọ́sẹ̀ lọ́wọ́ ìlànà àgbà lọ́wọ́ Ọlọ́run kó rí bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀. Àṣẹ àṣẹ. Once again, Koiki Media bring the work closer to your doorstep. Láti ẹgbẹ́ wo ni ẹ ti wá? Koiki Media bring the work closer to your doorstep. Náà lè àti gbọ́n yẹn bí ó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Ṣà ní Sókà ní ìlú Ìbàdàn. Ṣé ẹ ti rí wọn báyìí? Láti ìlú Èkó. Welcome back Ìgbòho Ṣà from Lagos State. Island. Once again, Koiki Media bring the work closer to your doorstep. Ẹ ra sà. Dáàdi wa. Ẹ jọ̀ọ́ kí ló kọ yín sà? Orúkọ mi ni Kọ́mọláfẹ́ tí alias ń jẹ́ Tèrègúngún. Kọ́mọláfẹ́ tí alias ń jẹ́ Tèrègúngún. Láti Badagry, Lagos State. Láti Badagry, Lagos State. Ẹ ṣé gan-an. Ẹ jọ̀ọ́ kí lẹ wá ṣe níbí báyìí? Àwa kí ọ̀gá wa káàbọ̀ sí orílẹ̀ bàbá ẹ̀ pé ó kú ewu náà kì í pa àwòdì ó kú ewu tòun tó mú wa wá sí ibà yìí. Iná láti gbọ́ yẹn. Koiki Media bring the work closer to your doorstep. Ẹ ṣé gan-an bàbá wa. Láyọ̀ tẹ́ fi lé sí náà lẹ́ máa bá. Koiki Media bring the work closer to your doorstep. Bó ṣe ń lọ ní Sókà ìlú Ìbàdàn. Ẹ ra sà. Ẹ ra dáàdi wa. Ẹ jọ̀ọ́ kí ló kọ yín sà? Orúkọ mi ni Síkẹ́lì Ọládélé láti Ìbẹ̀jú Lẹ́kì. Síkẹ́lì Ọládélé láti Ìbẹ̀jú Lẹ́kì. Yes sir. Ẹ jọ̀ọ́ kí lẹ wá ṣe níbẹ̀ sà? Àwa kí ọ̀gá wa ní wọ́n kábọ̀ àti ewu lẹ́kì pàwòdì tí wọ́n dé padà sílé ilẹ̀ bàbá wọn. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé gan-an. Ọ̀dà ayọ̀ tẹ́ fi lé sílẹ̀ bàṣà. Koiki Media bring the work closer to your doorstep. Ẹjọ́ mi. Ẹ jọ̀ọ́ kí lórúkọ yín? Orúkọ mi ni Síkírù Azeez. Láti ibo sà? Láti Àjà Ìbẹ̀jú Lẹ́kì local government. Àjà Ìbẹ̀jú Lẹ́kì local government. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ẹ wá sí nígbà sà? Ìgbà wọn ṣe wípé àwọn welcome back ọ̀gá wa olórí Sunday Ìgbòho ọ̀gá tiwa bàbá tiwa ọ̀gá tiwa olórí tiwa àwọn làwọn kí. Òun náà lẹ ti gbọ́ yẹn. Láti wá báyìí fún. Láti Ìbẹ̀jú Lẹ́kì ni wọ́n ti wá kí bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Ṣà ní ìlú Ìbàdàn ní agbègbè Sókà fún welcome back ilẹ̀ padà wá sí ilẹ̀ bàbá wọn. Ẹ ṣé gan-an. Ọlọ́run á dúró tì yín. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Ṣà. Ẹ ṣé ẹ jẹ́ kó lọ fà ẹ jọ̀ọ́.
Koiki Media, bring the world closer to your doorstep. Yọ̀rọ̀ sà, ẹ jọ kí ló kọ yín sà. Orúkọ tèmi ní Shamsuddin Agboro láti Ìgbẹ̀jú Lekki local government, Lagos State. Ọlọ́wà pẹ̀lú yín, ẹ jọ kí lè wá sí nígbà sà. Àwa kí bàbá wa, ọ̀gá wa, Olóyè Sunday Igboho, Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ̀pọ̀n ọkọ̀ Fúlàní, owó bàbá Dámì. Fún kí nìyẹn sà? Pé wọ́n káàbọ̀ sí ìlú bàbá wọn, wọ́n káàbọ̀ padà sórí ilẹ̀ bàbá ńlá wọn. Ẹ ṣé gan ni, lẹ́ẹ̀kan sí kí ló kọ yín sà. Shamsuddin Agboro. Shamsuddin Agboro láti ìlú Ìbẹ̀jú Lekki local government, Lagos State. Ẹ ṣé gan ni, ayọ̀tẹ̀ fi lé sílẹ̀ bá. Koiki Media, bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó wà ní ìlú Ìbàdàn ní agbègbè Sókà sí àyè. Àwọn èèyàn láti Ìbẹ̀jú Lekki, àwọn ògo sí àyè, àwọn ògo láti Ìbẹ̀jú Lekki. Ẹ ṣé, ẹ jẹ́ kó lọ fà. Ẹjọ bẹ́ẹ̀ dàbí ṣé wàá pa. Ẹjọ kí ló kọ yín. Orúkọ mi ni comrade Akínkúnmi Babalọ́lá aka Akínmalú láti Ìbẹ̀jú Lekki, Lagos. Ẹjọ kí lè wá ṣe nígbà sà. Òní jẹ́ ọjọ́ ńlá, ó jẹ́ ọjọ́ ayọ̀, ó jẹ́ ọjọ́ tí inú gbogbo àwa tá a jẹ́ ọmọlẹ́yìn olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ tí inú gbogbo wa dùn jùlọ láti wá kí wọn káàbọ̀, nítorí pé látọjọ́ tí wọ́n ti dé àwa ò tí ì ráyè láti wá, so òní ní ọjọ́ tí a fi ọjọ́ sí láti wá kí wọn káàbọ̀ nílé wọn nìbàdàn bí ní Sókà. Ṣé gan ni Olódùmarè àwa pẹ̀lú ayọ̀tẹ̀ fi lé sílẹ̀ bá. Ẹjọ lẹ́ẹ̀kan sí kí ló kọ yín sà. Orúkọ mi ni comrade Babalọ́lá Akínkúnmi aka Akínmalú láti Ìbẹ̀jú Lekki, Lagos. Ṣé gan ni. Once again, Koiki Media, bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó wà ní agbègbè Sókà nílùú Ìbàdàn, òun náà ni ilẹ̀ ń wò yẹn. Ẹ jẹ́ bá a share, ẹ jẹ́ kó lọ fà. Ẹ bá a share, ẹ jẹ́ kí wọ́n mọ bó ṣe ń lọ nílùú Ìbàdàn. Fún welcome back bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ jẹ́ kí ló kọ yín mà. Orúkọ mi ni Yáfin Ògúnfọlájìn, Ayọ̀nìdí Ìbẹ̀jú Lekki. Ẹ ṣé gan ni, ẹ jẹ́ kí lè wá ṣe nígbà yẹn. A wá láti fi káàbọ̀ fún bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, akíkanjú wa, olùgbàlà ọmọ Yorùbá, wípé wọ́n káàbọ̀ sílẹ̀ bàbá wọn. Èní lọ́jọ́ tó pé táwa dá pé ká ṣàwá ṣàbẹ̀wò fún wọn, nítorí gbogbo èèyàn ló ti wá táwa náà ti ń rí, but ní Lagos State a wò pé ọjọ́ tiwa náà pé lẹ́yìn ká wá kí wọn káàbọ̀. Ẹ ṣé gan ni. Láti bẹ̀rẹ̀ pé Ìbẹ̀jú Lekki, Lagos State. Lagos State. Once again, Koiki Media, bring the world closer to your doorstep. How you are, sir? Ẹ kú jókòó sà. Ẹ jẹ́ kí ló kọ yín sà. Orúkọ mi ni Ismail. Ismail láti ìlú sà. Láti ìlú Ẹ̀pẹ́. Láti ìlú Ẹ̀pẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ jọ a rí ní ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Ẹ jọ kí lẹ wá ṣe nígbà. Àwa kí bàbá Májàsọ́lá Sunday Ìgbòho Òòṣà. Ẹ wá kí wọn fún kíni sà. Àwa kí wọn fún ìkáàbọ̀ sí ilé dádì sílùú bàbá wọn. So àwa náà ti mọ́jọ́ páwa kí wọn, so òní lọ́jọ́ pé àwa kí wọn bàbá wọn. Ẹ ṣé gan ni, ayọ̀tẹ̀ fi lé sílẹ̀ bá. Koiki Media, bring the world closer to your doorstep.
Yẹ́ra mọ̀. Ẹ fi jókòó mọ̀. Ẹ jẹ́ kí ló kọ yín mọ̀. Orúkọ mi ni Ìyáàfin Olúwafúnkẹ́ Ìdú Ẹ jẹ́ láti bí mọ̀. láti ìlú Ọ̀pẹ. Láti bí Ọ̀pẹ. Ẹ jẹ́ kí lè wá ṣe bí mọ̀. A wá kí bàbá wa olóyè Sunday Igboho Ṣàmájàsílà. Wọ́n kó àbọ̀ sí orílẹ̀ èdè mi. Ẹ ṣe gan-an. Ẹ jẹ́ lẹ́ẹ̀kan sí kí ló kọ yín. Orúkọ mi ni Ìyáàfin Olúwafúnkẹ́ Ìdú. Láwa pẹ̀lú Koiki Media bring the work closer to your doorstep. Bó ṣe ń lọ ní ìlú Ìbàdàn ní agbègbè Sókà nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fún welcome back sílẹ̀ bàbá wọn tí àwọn bàbá àlùbáríkà àwọn bàbá ògo ọlá láti ìlú Ẹ̀pẹ́ ní Island ni wọ́n ti wá kí wọn. Àwọn ni ẹ̀ ń rí ní ojú móhùnmáwòrán tẹ̀ ń wò yìí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Koiki Media bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ nílé Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Rárá sà. Ẹ jẹ́ kí ló kọ yín sà. Orúkọ tèmi ni Ahmed Babajide. Ahmed Babajide. Láti bó sà. Láti Lagos Island. Láti Lagos Island. Ẹ jẹ́ kí lè wá ṣe nígbà. A kí bàbá wa Sunday Igboho Òòṣà kí wọ́n káàbọ̀ sílé ilégbè bàbá wọn kí wọ́n kú àdótì wa àwọn náà nígbàgbọ́ wọn àwọn náà wà lẹ́yìn wọn. Ẹ ṣe gan-an. Wọ́n máa fi ṣe. Ẹ jẹ́ kí ló kọ yín sà lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Ahmed Babajide. Ẹ ṣe gan-an. Bàbá mi, ẹ jẹ́ kí ló kọ yín sà. Oríyọmí Ṣẹ́gun. Oríyọmí Ṣẹ́gun. Ẹ jẹ́ láti wo sà. Láti Ẹ̀pẹ́ Ọlárọ̀ Olóko Àbàtà. Ẹ̀pẹ́ Lagos State. Lagos State. Ẹ jẹ́ kí lè wá ṣe nígbà sà. A wá kí bàbá wa olóyè Sunday Igboho Òòṣà fún ti àjàbọ̀ tán jàbọ̀ lẹ́nu àwọn ọ̀tá wípé wọ́n kú tí fọmọnìyàn ṣe. Àjọ wa kí wọn pé kán káàbọ̀. Gbogbo ilé tó padà wáyé á tù wọ́n lára. Gbogbo nǹkan tó ti sọnù tẹ́lẹ̀ á padà nílọ́pọ̀lọpọ̀. Àṣẹ ti dùn àrùn. Ẹ ṣe gan-an. Ẹ jẹ́ lẹ́ẹ̀kan sí kí ló kọ yín. Orúkọ mi ni Oríyọmí Ṣẹ́gun. Láti wo sà. Láti Ẹ̀pẹ́ Olóko Àbàtà. Ẹ ṣe gan-an. Kúkú lọ́sàn-án gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóru. Ẹ ṣe ayọ̀tẹ̀ pírísítẹ̀ bá. Koiki Media bring the world closer to your doorstep. Ẹ kú jókòó sà. Ẹ jẹ́ kí ló kọ yín sà. Orúkọ mi ni Mr. Wasiu Aji Nisema. Ẹ jẹ́ láti wo sà. Láti Lagos Island. Láti Lagos Island. Ẹ jẹ́ kí lè wá ṣe nígbà sà. A wá ṣe àjọyọ̀ pé bàbá wa Sunday Igboho Òòṣà pé kú àjàbọ̀. A wá kí pé ó kú oríire náà. Inú ilé ò ní ṣẹlẹ̀ mọ́ lágbára Ọlọ́run. Lẹ́yìn tó dé yìí, gbogbo àwa tá wà lẹ́yìn ilẹ̀ lérí apàdé lè lágbára Ọlọ́run. Àánú wa òun rẹ̀ wà lágbára Ọlọ́run. Ẹ ṣe gan-an ni. Ẹ jẹ́ lẹ́ẹ̀kan sí kí ló kọ yín sà. Orúkọ mi ni Mr. Wasiu Aji Nisema láti Lagos Island. Lagos Island. Ẹ ṣe gan-an. Ọlọ́wà pẹ̀lú. Koiki Media bring the world closer to your doorstep. Ẹ jẹ́ kí ló kọ yín sà bàbá. Orúkọ mi ni Sulaiman láti Lagos Island. Ẹ jẹ́ kí lè wá sí ibẹ̀ sà. Wá bá bàbá wa ọ̀gá wa aṣíwájú wa nọ́mbà wà wá. Wá bá wa fún oríire tí tó lọ tí Ọlọ́run yóò fún wọn. Tí Ọlọ́run má jẹ́ kó kú lẹ́yìn. Àti láti wá láti pé ká wá fi ẹ̀mí ìmúra kí gbogbo àwọn ọmọ Yorùbá tó jẹ́ gbogbo ọmọ Yorùbá tó jẹ́ gbogbo ọmọ Yorùbá nation worldwide àdó tí wọ́n á sì ń bẹ lẹ́yìn kó nípa wọn pọ̀ nípa náà fún àwọn náà sí. Káàmọ̀ ni wọ́n wá dúpẹ́ àti bàbá Bánkì Akíndóyè Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ bàbá wa dé. Koiki Media bring the world closer to your doorstep. Bàbá mi ẹ kú jókòó. Ẹ kú jókòó. Ẹ jẹ́ kí ló kọ yín sà. Orúkọ tèmi ni Quadri Ayọ̀adé Àjàyí. Láti wo sà. Láti Lagos Island. Láti Lagos Island. Ẹ jẹ́ kí lè wá ṣe nígbà. A wá ṣe ìdúpẹ́ àdàwà kí bàbá wa
Sunday Igboho Òòṣà fún freedom tí wọ́n ní láti bí ọdún mélòó kan tí wọ́n ti ń fa ọ̀rọ̀ náà pé àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n dé láti àlàáfíà so láti gba òmìnira láti lè rìn káàkiri lórílẹ̀‐èdè bàbá wọn. ẹ jẹ́ lẹ́ẹ̀kan sí kí ló kọ yín. orúkọ tèmi ni Quadri Ayọ̀adé Àjàyí from Lagos Island. Once again, Koiki Media bring the world closer to your doorstep. Ẹ máa bá wa ká lọ bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà nílùú Ìbàdàn ní agbègbè Sókà òun lẹ̀ wò yẹn. ẹ jẹ́ bàbá mi ẹ jẹ́ pé kọ́ yín sà. ẹ jẹ́ láti lọ sà. ẹ jẹ́ kílẹ̀ wá sí mi. àwọn ọ̀rẹ́ kan bàbá náà rí tó bá ṣe nǹkan ńlá ni torí ẹ̀ la ṣe gbé wa láti ibi ọláwà pẹ̀lú ayọ̀tẹ́fílẹ́sì lẹ́ẹ̀bá o bàbá mi ayọ̀ kí ló kọ yín sà. orúkọ mi ni àṣírí ṣáìdì ọmọ sójà ìyáwó mọ́ọ̀nì ọmọ sójà làwọn ẹ̀yìn ẹjọ láti Lagos Island ẹjọ kílẹ̀ wá sí bíbá yìí. àwọn akẹ́ ọ̀gá wa kú rí ogun àjàbọ́ ọjà pẹ̀lú ògùn Ọlọ́run aṣíwájú ìlú àwọn tó sì wọ́n bá wà lẹ́yìn rẹ̀ Ọlọ́run ló já sí Ọlọ́run ló já wọn wájú alẹ́ ká wá wò pé ká wá kí àpẹẹrẹ welcome back jáde àsìkò tí wọ́n dé yóò tu anybody down. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Ní February 22, 2026 bó ṣe ń lọ ní ìlú Ìbàdàn ní agbègbè Sókà nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. ẹ bá ṣe ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kí àwọn tó wà nínú yàrá wọn kí wọ́n mọ bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. ẹ jẹ́ sábà bá mi ẹ jẹ́ kí ló kọ yín. orúkọ mi ni Bádírù Adébíyẹ̀kọ́. ẹ jẹ́ láti gbèsè. láti Èkó. láti Èkó. ẹ jẹ́ kílẹ̀ wá sí ìwẹ̀ sà. ẹ wá láti wá kí ìyá wa ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni ìyá pé ní Sunday Ìgbòho Òòṣà ní bàbá Dami ní wọ́n kú àjàbọ̀ ajá tó relé ẹ̀kọ́ tó bọ̀ ẹ̀ka wa kí kú àwa kí wọn láti Èkó àwa fi ẹ̀wọ̀n wa hàn sí àwa Èkó àwa náà wà pẹ̀lú lórí gbogbo ìgbà tí wọn sí lára bí ìgbà káwa náà sí láyé rẹ̀ àmọ́ bọ́n ṣe dé ọ̀pọ̀ wa balẹ̀ wọ́n ṣọ̀kan wa ní kó kọ́ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ló balẹ̀ òun ìyá ní kí àwa ṣe wọ́n pẹ̀lú àwa kí wọn ṣègùn títà fi wà lórí ṣègùn ọláwà pẹ̀lú Koiki Media bring the world closer to your doorstep. ẹ rà sà ẹ jẹ́ kí ló kọ yín sà. ẹ jẹ́ láti wo sà. láti Èkó. ẹ jẹ́ kí lè wá sí nígbà. àwa kí jagunjagun olórí ogun wa gbogbo ilẹ̀ Yorùbá pátápátá lápapọ̀ májàsílá pé wọ́n káàbọ̀ ọ̀pọ̀ èrò nítorí ewu náà kì í pàwọ̀dù àwọn ọ̀pọ̀ èrò. ẹ ṣe gan àjọ̀tẹ́ fi lè sílẹ̀ gbà. Koiki Media bó ṣe ń lọ. ẹ rà sà ẹ kú jókòó. ẹ jẹ́ kí ló kọ yín sà. orúkọ tó ní Sùlẹ̀mánù Ṣílọ́wọ́. ẹ jọ láti wo sà. láti ilé iṣẹ́ olùgbàdìgbà. ẹ jẹ́ kí lè wá ṣe nígbà yìí. àwa kí olóyè Májàsọ́lá jagunjagun ti àwọn Yorùbá ọ̀gá gbogbo Yorùbá pátápátá lápapọ̀ fún gbogbo akitiyan lórílẹ̀ Yorùbá àti fún iṣẹ́ takuntakun tó tún ṣe nílẹ̀ Yorùbá ní kò sẹ́ni tó jagun ogun ìrírí pé àgbà nínú ìtàn kún padà ṣùgbọ́n Elédùmarè wà lẹ́yìn àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè àdúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ pátápátá wípé ó ṣe
kí ó tún padà sílé láyọ̀ àtàlàfíà torí ẹlòmíì ogun yóò tó bóyá tó yìí kó gbogbo lọ ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ àdúpẹ́ fún Olódùmarè àdẹ̀tún dúpẹ́ lọ́wọ́ White Lion èèyàn Koiki fún gbogbo àdúró tì àti gbogbo àwọn mídíà tó kù pátápátá nílé dk mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn lágbára Olódùmarè gbogbo àjọ máa délẹ̀ lórí mi ọ̀ṣẹ̀ Olódùmarè lẹ́ẹ̀kan náà mo tún dúpẹ́ lọ́wọ́ president wa Bọ́lá Ahmed Tinubu fún oore tó ṣe fún ọ̀gá wa lóye Sunday Igboho májàsọ́lá owó baba dami wípé à ń fi àsìkò gbogbo ọmọ Yorùbá pátá à ń dúpẹ́ lọ́wọ́ wọn fún oore tó ṣe torí tí kì bá ń ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè ṣe o ṣùgbọ́n a mọ̀ wípé Elédùmarè wà Elédùmarè ló kún wọn fún agbára wọn òfìfì májàsọ́lá sílẹ̀ kí wọn lẹ́ẹ̀kan sí wọn dórí ìyẹn náà lẹ́ẹ̀kẹ́rì láṣẹ Elédùmarè ló jẹ́ ní ètò bàbá fi kún ọba àbáwá Adéwọ̀lú Ládọjà àti gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn ẹjọ́ láwa dúpẹ́ lọ́wọ́ pàtàkì jùlọ tèmi máa sọ ọba wa Ládọjà mo tún dúpẹ́ lọ́wọ́ wọn torí irú ọba tí wọ́n ṣàn wọ́n lẹ̀ Yorùbá ní gbogbo àwọn ọba tó ọdún náà àwọn náà lè máa gbé ọwọ́ kan nísàlẹ̀ kẹ́nìbọ̀dì máa mọ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tó fún Ládọjà lọ́wọ́ àti àwọn tó kù pé wọ́n fi ìmọ̀ ṣọ̀kan kò jù bẹ́ẹ̀ lọ. tó dáa ẹ ṣe gẹ̀ẹ́nu Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Bó ṣe lọ ní agbègbè Ìbàdàn nílùú Sókà nílùú bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ni ẹ̀ ń wò ní ojú wáyà yín ojú fóònù yín ojú màwòrán yín àbí báwo lẹ ṣe ń pè é bàbá mi ẹ kú jókòó ẹ jọ kí ló kọ yín sà. Orúkọ mi ni Ògbóni Dáúdù Mọ̀nsúrù Ṣọlá ẹ jọ láti gbé sà. wá láti Elégùṣì Èkó ní Lagos Island lẹ́kọ̀ọ́. ẹ jọ kí lẹ wá ṣe ń báyìí. A wá bí láti wá kí bàbá wa olólùfẹ́ wa ẹ̀gbọ́n wa ọ̀gá wa olóyè májàsọ́lá Sunday Igboho Òòṣà a wá síbí láti wá kí wọn káàbọ̀ sí orílẹ̀-èdè bàbá wọn padà nítorí àwọn bàbá wa máa ń kọrin kan pé òkú ewu àwòdì òkú ewu iná kì í pàwòdì àwòdì òkú ewu so a mọ rírì wọn a mọ pàtàkì wọn a mọ nǹkan tó faradà kò fẹ́ẹ̀ sí ọmọ ẹgbẹ́ tí ò faradà kò fẹ́ẹ̀ sí ọmọ ẹgbẹ́ tí ò tọ̀wò bọ̀ ohun tó ṣẹlẹ̀ sí bàbá wa a mọ rírì ẹ̀ a mọ pàtàkì ẹ̀ ló jẹ́ kí gbogbo Lagos State wá lápapọ̀ gbogbo local government ta nílé kò ló wà níbí láti wá kí bàbá wa olóyè Sunday Igboho Òòṣà ọmọ Adéyẹmọ pé wọ́n káàbọ̀ sórílẹ̀-èdè bàbá wọn. Mo dẹ̀ tún fi àsìkò yìí náà máa dúpẹ́ fún àwọn ọba wa ó máa mú mi kọrin kan pé bàbá ní bàbá síbẹ̀ ni tí a bá lábà òun ló yẹ ní bàbá ìgbà tájà ń ṣe ilé igbó ní ilé ìjímèrè fi wọ́n sílẹ̀ máwòrán wọn ìgbà tẹ́kùn ló gbà orí igi lọ́bọ̀ máa wà fi wọ́n sílẹ̀ máwòrán wọn ìgbà tẹ́kùn lólẹ̀ orí igi lọ́bọ̀ máa wà fi wọ́n sílẹ̀ máwòrán wọn ohun èrè kó gẹ̀rí ọ̀nà ló pọ̀ ní òòjẹ́ fi wọ́n sílẹ̀ máwòrán wọn òjò tó pòkúta oore ló fi ṣe ìbàjẹ́ ara ẹ̀rọ fọ̀ oore ló fi ṣe òjò tó pòkúta oore ló fi ṣe ìdọ̀tí ara ẹ̀rọ fọ̀ orin yẹn kó máa jẹ́ ti tàwọn bàbá wa àwọn kábíyèsí látòrí bàbá wa ọba Olúbàdàn bàbá wa sẹ́nẹtọ̀ Ládọjà torí àwa mọ rírì wọn kí bàbá fi anybody sílẹ̀ kó máa wòran wọn gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá gbogbo wọn á kí wọn látòrí olórí aládé onírìṣà gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátá bàbá Olúgbọ́n á kí gbogbo wọn bàbá orílẹ̀ kéńtà bí ọ̀gá ṣe máa ń dárúkọ gbogbo wọn nìyẹn á kí gbogbo wọn pé wọ́n ṣe ọkọ̀ fọmọ ìwọ̀n ṣe a lè kí olórílẹ̀-èdè náà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu á kí àwọn náà
àmọrírì nǹkan tí wọ́n ṣe because tẹ́nítẹ́ní tèkísà ń ta àtàn ohun tó bá wù kọ́ níbodì wí ọ̀rẹ́ ń pẹ́ àwọn ọ̀tí ẹ̀ àgbọ̀ kọ̀ọ̀kan mọ́ ohun tó bá wù tó ní kálukú bá sọ òkan ayé tẹ́nítẹ́ní tèkísà ọmọ ẹnu iṣẹ́ ìdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì tó ti yé bó ṣe máa jẹ́ nìyẹn because ní wòran ká lé ọmọ wa fẹ́kùn pàjẹ́ so inú wa dùn ayọ̀ wa kún gan lẹ́nu òun ló jẹ́ kí gbogbo Lagos State ká wá àdẹ̀ wá tán o a kàn select àwọn èèyàn local government kọ̀ọ̀kan ni pé ó yá ẹ̀yin ẹgbẹ́ mọ́tò báyìí ẹ̀yin arrange báyìí láti ká wá fi ẹ̀mí ìmoore wọn ká lè wá kí bàbá wa káàbọ̀ sí orílẹ̀-èdè bàbá wọn padà ẹ ṣé o. ẹ ṣé gan ni ayọ̀tẹ́ fi dé sílẹ̀ bá Koiki Media bring the world closer to your doorstep bó ṣe ń lọ òun náà lẹ ti gbọ́ yẹn ọ̀gá wa ẹ bí jókòó sọ ẹ rà sà ẹ jọ kí ló kọ yín sà. Mr. Gbenga Sista Taiwo ẹ jọ láti bó sà. láti Èkó Ìkòròdú ẹ jọ kí lẹ wá ṣe bí sà. a wá síbí láti wá kí ọ̀gá wa Ìgbòho Òòṣà owó bàbá Daniel fún kí nìyẹn. tí ó jà fọlá tó ń jà fọmọ ènìyàn fún àwa kí wọn fún kíkí pé wọ́n kú àbọ̀ fáre wa a tún bá wọn dúpẹ́ pé wọn ò gbókùn wọn padà wá bá wa torí náà la ṣe wá láti Èkó láti wá kí wọn pé wọ́n kú àbọ̀ fáre wa. ẹ ṣé gan ni lẹ́ẹ̀kan sí kí ló kọ yín sà. orúkọ tèmi ni Azeez Gbenga. ẹ ṣé gan ni. Koiki Media bring the world closer to your doorstep. ẹ bí jókòó sà. ẹ rà bá mi. ẹ jọ kí ló kọ yín sà. orúkọ mi ni Owólabí Ògúnláyé láti ìlú Badagry sẹ́ni ọ̀dọ́dà. ẹ jọ kí lẹ wá ṣe nígbà. láti wá kí jagunjagun wa olórí ogun Ajamájẹ̀bí Májàsọ́lá wa láti wá kí wọn kú oríire káàbọ̀ sílẹ̀ bàbá wọn káàbọ̀ sórílẹ̀-èdè bàbá wọn. ẹ ṣé fún ẹ jọ ẹ fẹ́ kẹ́ tún bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa àti pírẹsidẹ́ǹtì wa sà lórí orí tán ṣe fún wa. síbẹ̀ láti ọba ìlú mi ní agbègbè Badagry a dúpẹ́ lọ́wọ́ wọn ìforí ìkún wa lọ́wọ́ pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Májàsọ́lá a dúpẹ́ lọ́wọ́ àwọn kábíyèsí wa Olúbàdàn Àjàgùngbàdé Adéwọ̀lú Ládọjà a dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n kú iṣẹ́ takuntakun pẹ̀lú ọ̀gá wa olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà àwa àti ibẹ̀ a fi kí olórí orílẹ̀-èdè President Bọ́lá Ahmed Tinubu pé wọ́n ṣe gan-an wọ́n kú iṣẹ́ takuntakun bó tilẹ̀ jẹ́ pé Fúlàní lé wọn kúrò nílẹ̀ bàbá wọn a dúpẹ́ fọlọ́run pé ọmọ Yorùbá dá wọn padà láti máa ṣe ìṣẹ̀mí àlàáfíà ayọ̀ àti ìdùnnú nílẹ̀ bàbá wọn a dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu pé wọ́n ṣe iṣẹ́. ẹ ṣé gan ni ẹ jọ lẹ́ẹ̀kan sí kí ló kọ yín sà. orúkọ tèmi ni Owólabí Ògúnláyé láti ìlú Badagry sẹ́ni ọ̀dọ́dà. ẹ ṣé o. Koiki Media bring the world closer to your doorstep ó ṣe ń lọ ní agbègbè Sókà nílùú Ìbàdàn òní ní February 22, 2026 ẹ máa bá wa ká lọ. ẹ jọ kí ló kọ yín sà. láti Ẹ̀pẹ́ ẹ jọ kí lè wá ṣe níbẹ̀ sà. àwa láti wá ṣe àjọyọ̀ fún bàbá olóyè Sunday pé kọ́ káàbọ̀ sí orílẹ̀-èdè bàbá wọn. ẹ ṣé gan ni. ìwé ẹ̀wọ̀n ni àdúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba àwọn dúpẹ́ láwọn lọ́wọ́ lọ́balọ́ba látọ̀rí ọba ìlú mi Kàmọ́lù Àrínáṣà Ẹlẹ́pẹ̀rún àdúpẹ́ lọ́wọ́ àwọn ọba tó kù àti pírẹ́sidẹ̀ntì wa tó ń ṣe. ẹ ṣé gan ni. Adékúnlé Rasheed ẹ ṣé gan ni sà. Koiki Media bring the world closer to your doorstep. ẹ kú ìjókòó. ọ̀dọ̀ yín mo wá sà àbí ọ̀dọ̀ yín mo wá mà ẹ jẹ́ kí ló kọ yín mà. ìyá ológun ibi ẹ ṣé gan ni.
ẹ jọ̀ọ́ kí lẹ wá sí ibẹ̀ mà. wá pé bàbá wa lájà sọ̀rọ̀ Sunday Igboho fún kí ni kí lẹ wá kí wọn fún. òmìnira tí wọ́n gbà kó nínú pé wọ́n ṣe jẹ́ kán free láti wọlé sí ilẹ̀ bàbá wọn ilé bàbá wọn ibi tí wọ́n forí wọn sọlẹ̀ sí tí wọ́n nínú àláyè láti wọlé sílẹ̀ tí wọ́n lé wọn sí ẹ̀yìn òdì ètò ọlọ́run dẹ̀ bá gbogbo tí wọ́n ti gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀mágò tí wọ́n gbé lórí tí wọ́n ti free wọn wọ́n jẹ́ kán wọlé kán jáde ní àwa ọmọ Yorùbá lápapọ̀ àwa gẹ́gẹ́ bí Àlímọ̀ṣọ́ ológun Àlímọ̀ṣọ́ la wá láti wá kí wọn báwọn ṣe àjọyọ̀ wọn kú oríire. ẹ ṣe kí ni lẹ́ẹ̀kan sí ọjọ́ kí ló kọ yín. orúkọ mi ni ìnagijẹ tí gbogbo èèyàn mọ̀ mí sí tí wọ́n máa ń pè mí ní ìyá ológun ìbí. láti bò wá. láti Àlímọ̀ṣọ́. láti Àlímọ̀ṣọ́. Ayọ̀lẹ̀dẹ̀ Àlímọ̀ṣọ́. Ayọ̀lẹ̀dẹ̀ Àlímọ̀ṣọ́. ẹ ṣe kí ni ayọ̀ tẹ́ filé sílẹ̀ bá Koiki Media bring the world closer to your doorstep. bó ṣe ń lọ nílùú Ìbàdàn lágbègbè sókà nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. bàbá mi ẹ ra sà ẹ jẹ́ kí ló kọ yín sà. orúkọ tèmi ni Olúṣẹ́gun Àjàṣẹ́gun. Olúṣẹ́gun Àjàṣẹ́gun. láti bó sà. láti Ìkòròdú náà ni. láti Ìkòròdú ẹ jọ kí lẹ wá ṣe wíwà. mo wá síbi láti wá kí bàbá wa olóyè ṣe Sunday Igboho Adéyẹmọ. kí lẹ wá kí wọn fún. àwa kí wọn fún welcome back fún freedom at last tí bàbá wa president Bọ́lá Ahmed Tinubu his excellency tí wọ́n fi àyè gba Chief Sunday Igboho láti máa wá sí ìlú bàbá wọn láti máa yan fandafanda láti máa wọlé jáde bí ó ṣe wù wọ́n. inú gbogbo wa dẹ̀ dùn láṣẹ wa ní ká wá yẹ wọn sí láti ṣó ìdùnnú ọkàn fún wọn àti gbogbo àwọn ọmọ Yorùbá tó kù àti ní orúkọ àwọn ọmọ Ìkòròdú tó kù tí ọjọ́ ọmọ ẹgbẹ́ wa tí wọn ìyá yìí wá sí ibi. ṣe mo jẹ gbàdúrà fún gbogbo wa àti bàbá wa náà pé ẹ̀mí wọn aṣọ ọ̀pọ̀lọpọ̀ láyé àti àwa náà àríṣèyàn àdẹ̀rí ìjọba ilẹ̀ mọ́lẹ̀ àríṣìjẹ àwa là ń lè ké àgòrí ọ̀tá. Ọlọ́run adẹ́túbọ̀ fún bàbá wa Tinubu náà ní okun àti agbára tí wọ́n máa fi lò pẹ́ láyé lẹ́tọ́ máa fi pẹ́ tí wọ́n á fi lè ṣiṣẹ́ wọn láṣẹ lò bí wọ́n ṣe fẹ́ lọ́kàn lórí iná. ẹ ṣe gan ni lẹ́ẹ̀kan sí kí ló kọ yín. orúkọ mi ni Olúṣẹ́gun. láti ló sà. Olúṣẹ́gun Àjàṣẹ́gun ọmọ Àpótábọ̀. láti. ìlú Èkó yìí náà ni. láti ìlú Èkó. láti Ìkòròdú. láti Ìkòròdú àyẹ̀wò ayé sí. Koiki Media. ẹ ra sà. ẹ jọ kí ló kọ yín sà. orúkọ mi ni Adéwálé Adélékè látàlímọ̀ṣọ́. látàlímọ̀ṣọ́. ẹ jọ kí lẹ wá sí ibà sà. àwa kí bàbá wa olórí wa tí gbogbo wa ń tẹ̀lé ẹni tó kó wa sí ọ̀nà tó jẹ́ kí gbogbo wa understand wípé òkú ẹrú la wà tó dẹ̀ sọ fún wa pé àsìkò ti kú ilé tó wà táwọn náà dẹ̀ tẹ̀lé wípé ó yá kó lè ṣèwájú àwa lẹ́yìn tó jẹ́ olóyè Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá àwa kí wọn. ẹ ṣe gan ni lẹ́ẹ̀kan sí kí ló kọ yín. Adélékè Adéwálé láti Àlímọ̀ṣọ́. àtúnwá fẹ́ kẹ́ bá a dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba àti president. a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Tinubu a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátá fún àdúrótì àti àtìlẹ́yìn wọn láti jẹ́ kí bàbá wa padà sí ilé láyọ̀ àtàlàfíà. torí ìgbà kan náà máa ń sọ pé Yorùbá abánidá má bàa ní débẹ̀ ni wọ́n so ìdí tó gbé àwa náà wà nìyẹn because àwa là ń lu ìlú máa jó lọ mò ń wẹ̀ yẹn fún olóye ńgbà yẹn pé nìṣó ń bẹ̀ àgbà pẹ̀lú ẹ̀ so kò wá yẹ kó jẹ́ ìgbà àwa dẹ̀ dúró tán nígbà ọ̀dà nígbà tí wàhálà le tí gbogbo ẹ̀ àdúró so òun láti fi wá dúpẹ́
fún Ọlọ́run láti wá kí àwọn náà kú ewu pé ogun tó ti gbé tó ti ṣẹ́ kò tún ní gbére mọ́ ìlú àṣẹdùmá rẹ̀. ẹ ṣe gan-an lẹ́ẹ̀kan sí ẹjọ́ kí ló kọ yín. orúkọ mi ni Adeleke Kudus Adéwálé látàlímọ̀ṣọ́. látàlímọ̀ṣọ́ ẹ ṣe gan-an sá. Koiki Media bring the world closer to your doorstep. bàbá ẹ kú jókòó sá. ẹ ra sá ẹjọ́ kí ló kọ yín sá. orúkọ tèmi ni Àbáyọ̀mí láti Ìbẹ̀jú-Lẹ́kì. Àbáyọ̀mí láti Ìbẹ̀jú-Lẹ́kì. láti Ìbẹ̀jú-Lẹ́kì ẹnjìnà ṣínà látọ̀dọ̀ ẹnjìnà ṣínà. ok sá ẹjọ́ kí lè wá sí ibà sá. àwa ṣe àjọyọ̀ pé Ọlọ́run ọba láti ìgbà tó ti pẹ́ ọ̀gá wa sí pẹ̀lú wa pé tó wá padà dé láyọ̀ àtàlàfíà ọba àgbé báńkì olórí ni tó jẹ́ nǹkan tó jẹ́ pé inú wa dùn sí gidi gan. wọ́n fi àsìkò yìí dúpẹ́ pé gbogbo àdójúkọ gbogbo páàsì wọn àmì rírú ẹ̀ mọ́ ètò dẹ́kun báyìí wọ́n lò lórílẹ̀ láyé wọn ní rí wàhálà wọn ní rí dànù agbára Ọlọ́run lágbára tó lọ gbogbo wọ́n ṣe ń fẹ́ kó rí fún orílẹ̀-èdè Yorùbá tí wọ́n ń dúró tí wọ́n ń dìde sí tí gbogbo wa náà ń gbégbèsè ní ká ń dìde sí Ọlọ́run bá máa mú lọ sí ìmúṣẹ Ọlọ́run á gbà fún wa á gbà wá á kò ní ọwọ́ àwọn amúnisìn ogun wọ́n pààyàn lé ní wọ́n pààyàn lọ́la àwa gbọ́ngbọ́n bí èèyàn kan láti ọ̀dọ̀ wa ń Ìbẹ̀jú-Lẹ́kì ara ń kan wá gidi gan wọ́n ṣe ń pa àwọn èèyàn wa nínú wa ọdún sí ó jẹ́ kan tó ń dùn wá gan bẹ́ẹ̀ tí kò bá sí ọlá ọ̀gá wa ó fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Ìgbòho Òòṣà owó baba dami 100 Kẹ́mi Alágùn orúkọ tèmi náà wáyọ̀ mi láti Ìbẹ̀jú-Lẹ́kì láti ọ̀dọ̀ wa kọ́mílẹ̀ ìdílé ṣínà. ẹ ṣe gan-an àbá mi ẹjọ́ mi ìṣẹ̀kẹ́ bá a dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba yẹn àti president lórí kàtà sí gbogbo àwọn lọ́balọ́ba wa náà àtọ́ba wa Oníbàdàn Ládọjà bàbá Kẹ́mi Alágùn adékòpẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ẹ̀mí ọ̀fífẹ́ gbogbo wọn báyìí ó dáa wọ́n bá wa dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn lọ́balọ́ba káàkiri orílẹ̀ Yorùbá. Once again, Koiki Media bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ ní ilé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà sí àyè ìdòwú ẹ rà sá. Koiki Media bring the world closer to your doorstep. Ẹ jẹ́ kí ló kọ yín sá. orúkọ tèmi ni Ọlámilékan aka South West. ẹjọ́ láti lè sà. láti Èkó làwọn ti wá Àlímọ̀ṣọ́. ẹjọ́ kílẹ̀ wá sí ìwẹ̀ sà. a wá bí láti rí ọ̀gá tiwa, olórí tiwa, bàbá tiwa, aṣíwájú tiwa, ẹni tá a gbà fún tá à ń tẹ̀lé lẹ́yìn lórí bí ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá àwa tá a sì jẹ́ ọ̀dọ́ àtàwọn ọmọ tiwa tó ń bọ̀, torí àwọn ohun tó yẹ káwọn bàbá tiwa kan ti jà fún tí wọn ò jà fún nítorí tójó àti ti ọ̀dàlẹ̀, ṣùgbọ́n tí àwa wá rí èèyàn tó ń ṣe tán láti jà fún ẹ̀tọ́ wa, òun làwa náà fi bọ́ síta láti jà fún wọn káwa náà lè jà ká ṣẹ́ ogun náà láṣẹ wọlé, nítorí kí àwọn ọmọ tiwa tó ń bọ̀ kí wọ́n má bàa sí nínú oko ẹrú èyí tí àwa wà báyìí. So àwa wá sí bíbá ìlú ìní láti ṣe àjọyọ̀ pẹ̀lú ọ̀gá tiwa èyí tí ó ṣẹ̀ gba òmìnira, so ìdí tàbí wá nílé láti bá wọn ṣe àjọyọ̀ torí inú wa dùn gidi gan láti kúrò ní Èkó láti wá rí wọn lẹ́nu. ẹ ṣe gan ni lẹ́ẹ̀kan sí kí ló kọ yín. Ọlámilékan aka South West Àlímọ̀ṣọ́. ẹ ṣe gan ni Koiki Media bring the world closer to your doorstep bó ṣe ń lọ ní agbègbè ìlú Ìbàdàn ní ẹgbẹ́ mi ẹjọ́ kí ló kọ yín sà. orúkọ mi ni Jamiu Ìdòwú. láti bẹ̀ sà. láti Àlímọ̀ṣọ́. láti Àlímọ̀ṣọ́ ẹjọ́ kí ló wá sí ìwẹ̀ sà. a wá sí ọ̀dọ̀ ọ̀gá wa
ẹni ká gbà tọkàntọkàn Ìgbòho Òòṣà nítorí wípé gbogbo ìjà tó yẹ kí àwọn bàbá wa ti jà tí wọn ò jà ẹjọ́ lẹ́ẹ̀kan sí ló kọ́ ọláwà pẹ̀lú Koiki Media bring the work closer to your doorstep ẹ̀yà sàràwá ẹ̀yà àbá ọláwà ẹjọ́ kí ló kọ́ yín sà mo ní kí ló kọ́ yín sà bàbá àkókò àkókò sójà ó sójà ẹjọ́ láti bù sà láti bẹ̀jù lẹ́kí bàbá ẹjọ́ kí ni nǹkan tí wá sí ìgbà ẹ̀ sà. Fún kí nìyẹn sà fún kí nìyẹn. ìjà tó ti bá wa jà láti rí ọ̀rọ̀ tí àwa náà ti ń bá a rìn káàkiri láti ní pé kó padà wálé ó dẹ̀ padà wálé àdúrà gbà ẹwọ́ bí adẹ̀ ń kí ọlọ́run ẹwọ́ bí a tó wà mí ìlú àjọ ṣiṣẹ́ yẹn ẹgbẹ́ sọ pé ẹ̀ ń gbàdúrà fún pé kí ọlọ́run kó fún lẹ́mìí gbogbo ó dúró gẹ́gẹ́ bí àfi tí wọ́n fún ọlọ́run ló gbé síbẹ̀ kì í ṣe ènìyàn ọlọ́run ló gbé síbẹ̀ ọlọ́run lè máa dúró tì títí díẹ̀ tí mo lè sọ ní. ẹ ṣé gan ni ayọ̀tẹ̀ fìlí sílẹ̀ bá bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Òòṣà fún welcome back tí wọ́n padà dé sí ilẹ̀ bàbá wọn ó ní àwọn ará ìlú Èkó ni wọ́n wá bá wọn ṣe àjọyọ̀ lórí kí Ọlọ́run Elédùmarè kí ó bá wa ṣọ́ wọn sí padà síbi tí wọ́n ti wá ní ayọ̀ àtàlàfíà. Koiki Media bring the world closer to your doorstep. ẹjọ́ sá ẹjọ́ kí ló kọ yín sà. Nurudeen láti bó sà. láti bẹ̀rẹ̀ bẹ̀kí ẹjọ́ kí lè wá sí nígbà ẹ̀ sà. àtúntúpẹ́ lọ́wọ́ ìṣòfò ìdíje pẹ́sidẹ̀ntì wa àdúgbò àwọn wá fi ẹ̀mí ìmúre wọn gẹ́gẹ́ bí ìdùnnú tí gbogbo ọmọ Yorùbá ní lápapọ̀ àwọn fi àwọn Lagos State ní wọ́n tó wà dúpẹ́. ẹ ṣe bẹ́ẹ̀ ni bàbá wa ẹjọ́ lẹ́ẹ̀kan sí ló kọ yín. ó dà sà Koiki Media bring the world closer to your doorstep. ẹ ra sà dáàdì wa ẹjọ́ kí ló kọ yín sà. Tèmítọ́pẹ́ láti bó sà. láti bẹ̀jù lẹ̀ kí ẹjọ́ kí ló kọ yín sà. Tèmítọ́pẹ́ láti bẹ̀jù lẹ̀ kí ẹjọ́ kí lẹ wá sí nígbà yìí sà. àwa kí ọ̀gá wa olóyè Májàsọ́lá fún kí nìyẹn sà. wọn káàbọ̀ sí àríwá padà àwa fẹ́ fi ìlú ẹ ṣé gan ni. Koiki Media bring the world closer to your doorstep. bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà òun náà ni ẹ ti ń gbọ́ yẹn fún welcome back wá sí ilẹ̀ bàbá wọn. òní ni February 22, 2026. Koiki Media bring the world closer to your doorstep. ló ṣe ń lọ ní agbègbè Sókà nílùú Ìbàdàn nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà òun ni lẹ̀ ń wò yẹn. bọ́dà mi ẹjọ́ kí ló kọ yín sà. orúkọ tèmi ni Ìdòwú Abdullahi láti bó sà. láti Bẹ̀jùlẹ́kí. láti Bẹ̀jùlẹ́kí ẹjọ́ kí lè wá sí ìgbà yìí sà.
àwa yẹ bàbá wa sí Sunday Igboho olóyè àwa sọ pé kàn bá torí pé wọn lè mọ́tò pọ̀ ní wọn lọ́dọ̀ that's why tẹ́ fi wá ẹ ṣe gan-an ẹ jọ̀ọ́ afẹ́kẹ́ tó bá a dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá àti president wa. a dúpẹ́ lọ́wọ́ Tinubu a sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa olóyè tẹ́ńpẹ̀ ní Olúbàdàn kọ́nà Olódùmarè kọ́lá wọn máa tẹ̀síwájú wọn máa dẹni àná ẹni òní ọlọ́run fún ìmọ̀lẹ́ ní kò ní dẹni àná wọn ṣàlà torí ipò tí wọ́n tò Nàìjíríà sí tí àwọn ọmọ Yorùbá náà dẹ̀ kà wá fún tá a kà wọ́n sí ibẹ̀ náà ni wọ́n wà kọ́nà Olódùmarè kọ́ mọ̀ sọ wọn dẹni àná wọ́n mọ̀ dẹni ìbàjẹ́ Yorùbá ní abẹ́sọ̀ jùlọ. Ọ̀dà lẹ́ẹ̀kan sí kí ló kọ yín sá? Latif. Latif. Yes. Koiki Media bring the work closer to your doorstep. Daddy wa yẹra sá. Yes. Ẹ jẹ́ kí ló kọ yín sá? Babátúndé. Ọ̀kan láwọn. Ẹ ṣe gan. Láti ìlú Èkó. Ẹ jẹ́ kí ló wá sí ìwà ẹ̀ sá? Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa láti ìgbà tí wọ́n ti Ọlọ́run ti kó wọn yọ pé wọ́n tún wá padà wá wọ́n ní freedom ọpẹ́ ní fọlọ́ mo ti ẹ̀ ń wò pé ṣé ibi tí wọ́n ti fẹ́ wá pa ẹni ẹlẹ́ni rẹ̀ báwo ló ṣe kúrò nígbà báwo ló ṣe ṣe ó jẹ́ káyéfì fún wa a dúpẹ́ lọ́wọ́ àwọn olùrànlọ́wọ́ wa àwọn lọ́balọ́ba a dúpẹ́ lọ́wọ́. Ẹ ṣe gan ni bàbá wa ọlọ́wà pẹ̀lú. Koiki Media bring the world closer to your doorstep. See and hear from Lagos State. Oní wọ́n ti wá ṣe welcome back fún bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. See and hear. Ẹ kú jókòó sá. Salaam alaikum. Aleykum salam. Rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ kí ló kọ yín sá? Orúkọ mi ni Kẹ́hìndé Shita. Ẹ jẹ́ láti bò sá? Láti Ìbẹ̀jú Lẹ́kí. Láti Ìbẹ̀jú Lẹ́kí. Ẹ jẹ́ kí lẹ wá ṣe níbà? Bàbá wa olóyè Sunday Adéyẹmọ bàbá àgbà wọ́n fi àsìkò yìí ewu ná wọ́n ní kí n pàwòdì tí ó pa wọ́n tọ́lọ́run kó wọn yọ òun la bá wọn ṣe dúpẹ́ lónìí Ọlọ́run á dẹ̀ rọ lọ́ra ẹ̀mí wọn àwa ọmọ tó ń kó jẹ̀ máa fọ àjẹpẹ́ a ní bàjẹ́ lójú wọn àdúrà wa gbà. Ẹ ṣé gan ni bàbá wa ẹjọ́ lè kan sí kí ló kọ yín? Orúkọ mi ni Kẹ́hìndé Shita láti Ìbẹ̀jú Lẹ́kí. Láti Ìbẹ̀jú Lẹ́kí. Ẹ ṣé sá. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media. Koiki Media. Ẹ ra sá. Koiki Media bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ ní ìlú Ìbàdàn ní agbègbè Sókà nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà òun ni ẹ̀ ń wò yẹn. Ẹjọ́ bàbá mi ẹjọ́ kí ló kọ yín sà? Commandant Olúwatóbi Babalọ́lá ẹjọ́ láti bọ̀ sà? Láti Etí Ọ̀sà Lagos State. Lagos State. Ẹjọ́ kílẹ̀ wá sí nígbà ìsà? Àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àdé dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu. Àti dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn. Bàbá wa Ọ̀ọ̀ni. Gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá dúpẹ́ lọ́wọ́ wọn. Fún àǹfààní
kábà fún bàbá wọn ní Sunday Igboho láti padà fúlù bàbá wọn so inú wa dùn àná wa kún àwa náà wá fi inú dúdú pẹ̀lú òfin tá a ní sí wọn láti gbé láti ìlú Èkó ibi káwa kí wọn káwa bá wọn ṣe àjọyọ̀ Ọlọ́run tí ó pa wọn fún wa Ọlọ́run tí ó gba ọ̀tá lájọ láti fi kan gba ẹ̀mí wọn fún ìdílé mi bá gbẹ láti ìlú Èkó láti bá wọn ṣe àjọyọ̀ náà. ẹ ṣì gan ni bàbá wa ẹjọ́ lẹ́ẹ̀kan sí kí ló kọ yín. orúkọ mi ni Commandant Olúwatómilóyè Babalọ́lá láti Ìjọba Ìpínlẹ̀ Lagos State. ẹjọ́ bàbá wa ẹjọ́ àbí ẹ ní ìmọ̀ràn tí ẹ lè gba àwọn lọ́balọ́ba wa lórí ilẹ̀ Yorùbá bí ó ṣe rí yìí lórí no security no good future kí ni ojú tí ẹ rí sí. ẹ ṣe ó kì í lọ bẹ̀rẹ̀ inú mi dé pẹ̀lú kọ́ṣẹ́ tẹ̀ ń bọ̀ wá lórí mi ìmọ̀ tí mo kò lè gba ẹ̀yin bàbá wa lágbára Ọlọ́run jẹ́ kẹ́kẹ́ lórí òye àwọn òde máa bá a máa rí yín bá ẹ jọ ẹ bá wa ṣiṣẹ́ pọ̀ gbogbo ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ìlú kábíyèsí ní àgbààgbà ẹ wà sọ yẹn ká ní bàbá wa bàbá máa fi bá ṣiṣẹ́ pọ̀ nǹkan sì lè Yorùbá ṣe pàtàkì láti ṣe bá bàbá wa President Tinubu because ilé Yorùbá wọn ṣe pàtàkì torí ọmọ aládé ni wá kì í ṣe ọmọ ẹrú ọmọ aládé ni wá gẹ́gẹ́ bí orin national anthem Yorùbá ọmọ òògùn àdìdé wọn sí ipò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ tí ẹjọ́ ààbò ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì àǹdí bàbá wa Tinubu afẹ́ bẹ́ẹ̀ yìí ẹgẹ́tì lágbára Ọlọ́run 2027 ẹ̀yin náà ni kò sẹ́lò ní ẹ̀yin ni túbọ̀ tí wọ́n máa rí 2031 tẹ́ bá fẹ́ máa lọ báwo ló ṣe máa rí tó bá di pé ipò yẹn tó bọ́ padà sí ọwọ́ ẹlòmíì ẹgbẹ́ bá wa ṣe àwọn kìnìyàn tó jẹ́ wípé oníkálukú máa mọ àyè oníkálukú máa túlú ẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà tí o bàbá yẹn bá wa kúlùsì mọ́ wọn dáadáa torí mo rántí nígbà tí bàbá tó ń ṣe campaign ní 2023 Enugu State tí wọ́n dà wípé àwọn ló kàn bàbá wa Tinubu ẹjọ́ sáà tí ẹ bá gbọ́ kínní ẹ sọ kínní kan nígbà tí ẹ sọ fún Buhari ẹni ẹ sọ wípé orílẹ̀-èdè Yorùbá ẹni ẹ gba kankan lọ́wọ́ ẹ gba fúra ẹ sì gba mínísítà ẹ tọrọ bẹ̀ lọ́wọ́ ẹ ẹni ẹ̀yìn ló kan ó dẹ̀ kàn yín tí ẹ jọ ẹ bá wa wá sílẹ̀ Yorùbá ẹ bàbá wa ọlọ́run adé fún ìṣẹ̀lẹ̀ àgbà lójú òde ní tì wọ́n. ẹ ṣe gan ni bàbá wa àmì fi ń sọ̀rọ̀ sí bí ẹ ṣe fẹ́ kílẹ̀ Yorùbá rí ní ti dáadáa bí wàá jẹ́ kó rí bẹ́ẹ̀ lójú ẹ̀mí wá ṣe Ọlọ́run ẹ tún lè fojú wo nǹkan tó tọ́ ní àìdíà àbí nǹkan dáadáa bí ẹ ṣe fẹ́ kílẹ̀ Yorùbá rí ẹ bá wa sọ kí àwọn èèyàn kí wọ́n gbọ́. gẹ́gẹ́ bí ìmọ̀ràn tuntun ní alákọ̀ọ́kọ́ ẹjọ́ gbogbo àwọn Yorùbá jẹ́ káwọn akọ̀kọ̀ sọ̀rọ̀pọ̀ ṣé rí ogun ẹ̀tanú èmi jù ẹ́ ìwọ jù ẹ́ jẹ́ káwọn kọ́ mú kúrò ń bẹ̀ ẹjọ́ gbogbo ẹ̀yin olórí àwọn èèyàn olórí tẹ́jú bàbá wa tá à ń tẹ̀lé ní bàbá wa Canada àti bàbá wa Ìgbòho àwọn bàbá fún mi tó dé kíkanjú ẹ̀jẹ̀ bá sọ̀rọ̀pọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀mí jẹ́ ká ṣe aláyàmẹ̀yà ní ìdúró èmi ìdúró kílẹ̀ Yorùbá kó lè dà aṣíwájú ni wá ìmọ́lẹ̀ ni wá ṣùgbọ́n ẹjọ́ kúrúkọ ikú máa rù wá kílẹ̀ Yorùbá kó lè dà kó lè dàgbàsókè kí àwọn nǹkan mèremère kó lè wọlé tí a bá ti fọwọ́sowọ́pọ̀ tá a wà ní ṣọ̀kan ogun èèyàn níjà wa ẹ wúru bàbá wa kábíyèsí panilẹ̀ òyìnbó yẹn ṣe kú rí bẹ́ẹ̀ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ fún ẹjọ́ mo fọlọ́n bá bẹ̀rẹ̀ mo fi gbarú mọ̀lẹ́ mo fi lúdùmọ̀ mo fi bẹ̀rẹ̀ gbogbo àwọn Yorùbá pátápátá ẹjọ́ jẹ́ ká wà ní ṣọ̀kan ẹ jẹ́ ká fi ẹ̀tanú mo ti pé èmi tẹ̀ ju èwo jù yẹn ẹ jẹ́ ká mú kúrò kò síbi tó fẹ́ gbé wa dé kò gbé wa lọ́bì kankan tábà ti ń kílèmù èmi ni mo jù èmi ni mo lè forí balẹ̀ àwọn ọ̀tá máa yé wọlé ṣùgbọ́n tí o bá ti sá wà ní ṣọ̀kan a máa débi tó yẹ ká dé ní kíákíá ibi tá à ń lò jìnnà ibi tá à ń yà ibẹ̀ ló pọ̀ jù ẹ̀dẹ̀ ìjọ gbogbo àwa tá à ń tẹ̀lé àwọn olórí yẹn lẹ́yìn ẹ má jẹ́ ká máa sì wọ́n darí bí ká máa sọ pé wọ́n gbàfẹ́ nìkan ìyẹn náà láàrin àwọn bàbá wa tó jẹ́ kábíyèsí gbogbo àwọn tá à ń tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀dọ́ ẹbí jẹ́ ká máa sì wọ́n darí má gbàfẹ́ nìkan ìwọ kan lórí àwọn kan lọ́mọ ẹ̀yìn ẹjọ́ má jẹ́ kó ṣẹlẹ̀
kílẹ̀ Yorùbá kó lè dàgbà kó lè lọ sókè torí mo nífẹ̀ẹ́ Yorùbá gan. Ẹ ṣé gan ni bàbá mi ẹ̀sìn tó ń bá a fi kún un torí ìwà dáadáa ló máa jẹ́ kí àwa ọmọ aláìlẹ́nìkan tí a ní ilẹ̀ Yorùbá tí Ọlọ́run Elédùmarè dá ilẹ̀ Yorùbá sí fún wa òun ni ó máa jẹ́ kí a rántí wọn ní ọjọ́ ọ̀la torí ẹni tó bá ó yá bàbá mi. Ẹ jọ bí a ṣe sí ẹgbẹ́ bí mo ti ń sọ lọ ìwà tí a bá ń wù gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn òun ló máa rí tán bá máa yá torí ìtàn máa ń kọ ara ẹ̀ ní gbogbo tó ní ká bá rẹ̀ nǹkan sílẹ̀ nínú Yorùbá ẹ̀ ló máa wà nínú ìwé ìtàn so ẹjọ́ ìwà dáadáa yẹn ti pàtàkì ẹ̀rù bàbá wa olóyè Sunday Igboho wọ́n máa ń sọ kìnìún kan wọ́n ní àwọn òdàlẹ̀ bàbá wa Ládọjà wọ́n ní àwọn gbà fún tán ẹ wá wo ọjọ́ ìní yìí tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn gbogbo tá a bá ń ṣe jẹ́ káwọn ṣe pẹ̀lú nìkan láì má sí ọ̀tẹ̀ níbẹ̀ torí mo gbàgbọ́ wípé ọ̀tẹ̀ máa ń tẹ́ ènìyàn lórí bàbá wa Sunday olóyè Igboho kì í ṣe pé bí wọ́n ṣe ní oògùn náà ló pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ni wọ́n lẹ́ pé kí wọ́n dalẹ̀ ni wọ́n dalẹ̀ torí nígbà wípé kò sẹ́ni tó bá ń da ilẹ̀ tí lò ní mú tó ẹjọ́ gba ọmọ Yorùbá ẹ̀mí dáadáa ara wa èyí ká ní ara wa tọkàntọkàn ká mẹ́tẹ̀ kan lóòótọ́ ní kìíní yìí o bó jẹ́ iye ni à ń ṣe pẹ̀lú ilé kan tó bá jẹ́ pẹ̀lú ilé kan yẹn ni Ọlọ́run mọ̀ bó ṣe máa ń gbé àwọn ọmọ tí bó ṣe máa ń gbé wọn borí ogun ẹ bàbá wa yẹn lóye gbogbo ìjìjà ilẹ̀ ẹ̀rọ gbogbo rẹ̀ ṣùgbọ́n ìdìbò kan wọ́n jẹ́ olóòtítọ́ wọ́n parọ́ mọ́ wọn ní gbogbo ọ̀nà wọ́n ti gbowó ni wọ́n ti ṣe kìnnìkan kìnnìkan lóríṣiríṣi ṣùgbọ́n bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ Ọlọ́run mọ àwọn olódodo Ọlọ́run kìí olódodo sílẹ̀ fún wọn wá gba ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹjẹ́ bí mo ti ń sọ lọ ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan torí àwọn ọmọ wa tó ń bọ̀ nítorí èmi kọ́ nítorí ọ̀la rí Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ ṣé gan ni bàbá mi ẹ kú àtàrọ ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí kí ló kọ yín. Orúkọ mi ni Kọ́mádà Olúwatóyìn méjì bàbá wọn láti tó sàbẹ̀kẹ́ gọ́ọ̀mẹ̀ntì Lagos State. Ẹ ṣé gan ni once again Koiki Media bring the world closer to your doorstep òun náà láti gbọ́ yẹn láti ẹnu bàbá wa tí wọ́n sọ̀rọ̀ tán láti Èkó tí wọ́n wá ṣe káàbọ̀ fún bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ní ìyẹn ní pálásì wọn ní agbègbè ìlú Ìbàdàn ní Sókà sí àyè ẹ̀. Once again Koiki Media bring the world closer to your doorstep. Ọdún òsì. Koiki Media bring the world closer to your doorstep. Ẹ ra sà. Ẹ jọ̀ọ́ kí ló kọ yín sà? Ẹ jọ̀ọ́ láti bo sà? Láti Ìkòròdú. Ẹ jọ̀ọ́ kí lẹ wá ṣe bí báyìí? Welcome back olóyè Sunday Igboho Òòṣà bàbá wa fún. Òun náà lẹ ti gbọ́ yẹn àwọn bàbá alálùbáríkà àwọn bàbá ìbùkún Olúwa láti ìlú Èkó àwọn ògo ilẹ̀ Yorùbá tí ó ti yé òní wọ́n wá kí bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà nílùú Ìbàdàn ní agbègbè Sókà àwọn náà ní ẹ̀rí yẹn tí à ń yẹ Lagos team is here àwọn tí ó ti yé ó yá ẹ bá mi. Kí bàbá wa Koiki náà. Ṣé gbọ́ sá òun náà ni wọ́n. Ilé mi fún Koiki kò ń ṣàìmọ̀ fọlọ́kọ. Ṣé ó ti yé lẹ́ẹ̀kan sí kí ló kọ yín. Mr. Adéyẹmí. Láti bó sá. Láti ìlú Ìkòròdú. Láti ìlú Ìkòròdú ẹ ṣé gan ni ọ̀gá náà àwọn náà ti ń gbọ́ yín. Koiki Media bring the world closer to your doorstep. Ẹ ra sà ẹ kú àtàrọ̀ ẹ jọ̀ọ́ kí ló kọ yín sà. Adéníyì tí wáyé mọ̀ sí Fáìsì. Adéníyì. Wáyé ń pè mí ní Fáìsì. Fáìsì. Láti ìlú Ìkòròdú. Láti ìlú Ìkòròdú. Ẹ jọ̀ọ́ kí lẹ wá sí ń báyìí sà. Wọ́n wá fún welcome back fún bàbá wa olóyè Sunday Igboho Òòṣà owó bàbá Adámì Adamọ́lá. Ẹ̀sìn kó má pa fún wa káwọn ọba àgbà rẹ̀ gbogbo ètò ẹ̀kọ́ dání ní Nàìjíríà òfin ilẹ̀ ya Nàìjíríà là ń wá o à ń wá Yorùbá nation ní kíákíá kí aláìpẹ́ bí ara ọba àṣekú létò tí ló bá ti tòrò kò sí wàhálà mọ́ ẹ̀sìn ń dá alámúnú lè kọ́ fi lulẹ̀ fún wa. Ẹ ṣé gan ni ẹ jọ̀ọ́ fún lákọ̀ọ́kọ́ náà ẹ bá wa kí àwọn pírẹsidẹ́ǹtì wa àtàwọn lọ́balọ́ba fún lórí oore tí wọ́n ṣe fún wa ní orí ọ̀rọ̀ bàbá wa. A kí bàbá wa pírẹsidẹ́ǹtì wa bàbá wa Bọ́lá Ahmed Tinubu
lórí orí tó ṣe fún wa lórí Sunday bàbá wa Adéyẹmọ Ìgbòho tó wà fún wa ní free freedom láti àdètúpẹ́ lọ́wọ́ bàbá wa Ládọjà Olúbàdàn Ìbàdàn àdètúpẹ́ lọ́wọ́ ààfin bàbá wa lọ́wọ́ kábíyèsí wa Ọọ̀ni of Ifẹ̀ àdètúpẹ́ lọ́wọ́ bàbá ọba ló kú àti ọba nílùú ìgbéra lọ́jọ́ yẹn níkẹta àti ní ọ̀nà Badagry lọ́hùn ajá ti gbọ́ba àti ilé Àwùjalẹ̀ àti ilé Ògùn State àti gbọ́ba pé lórí ìrẹ́pọ̀tọ́ba àti ti sọ pé ẹ̀rọ bàbá wa Sunday Ìgbòho ẹ̀yẹ fún ọlẹ́lá àtàlàfíà látọ̀dọ̀ wọn kò ní bàjẹ́ o. Ẹ jọ̀ọ́ ìmọ̀ràn yín fún àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá àti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lórí bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá tí àwọn ọmọ Ògo ilẹ̀ Yorùbá tílẹ̀ Yorùbá o bó ṣe ń lọ tí ó dùn mọ́ wọn nínú ó ti yé no security no good road kò sí iná kò sí ètò ààbò lóríṣiríṣi ẹ jọ̀ọ́ kí ni ìmọ̀ràn tí ẹ lè bá wa gbà wọ́n. máa fún àwọn bàbá wa àwọn ọba wa lọ́kùn lọ́sì pé security yẹn gbogbo wà important wọ́n bá wa wo bàbá wa ní Sunday Ìgbòho wọ́n nípa security yẹn wọ́n bá gbéṣẹ́ yẹn lọ́wọ́ lọ́wọ́ bàbá lè bá gbéṣẹ́ yẹn lọ́wọ́ gbogbo kan máa wà létòlétò sẹ́kọ̀ọ́ lórí iná náà Ọlọ́run aṣáájú àgbẹ̀ náà wà lọ́wọ́ ìjọba wa sẹ́kọ̀ọ́ báyà ti gbé ọ̀gbìn kó wà òkè tí ìwọ́n bá ti dára kò sí jà kò sí kíní ẹ̀fọ́ ni wọ́n wà pìlápì ìgbà wo gbogbo kan sì kàn ń wọ́n sí ní gbogbo wọn lè kókó kọ́ ẹ̀kọ́ ṣàmì gbogbo wa wà ní kó sínú ìyá o àwọn tó wà jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe gan nílẹ̀ kan sí kí ló kọ yín. Ó kọ tèmi ní Adéníyì Buhari mọ̀ sí Fáìs láti ìlú Ìkòròdú. Láti ìlú Ìkòròdú. Koiki Media bring the world closer to your doorstep. Láìfù nílé kò gbé jáde láìfù. Hello. Ẹni máa tó lè ní láìfù. Èyí lè sí láìfù báyìí sí àwọn àwọn tí lè ka lọ́wọ́ àbẹ̀wò. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ní ìlú Ìbàdàn ní agbègbè Sókà ṣé ti yé. Ẹ jẹ́ àbá mi láàkọ́ náà òní ní February 22, 2026 ẹ jẹ́ àbá ẹjọ́ kí ló kọ yín sà. Orúkọ mi ni Ọláwálé Kazeem. Láti bó sà. Láti Lagos State. Láti Lagos State. Etiosa East. Etiosa East. Ẹ jọ kí lẹ wá ṣe ń bẹ̀ sà. Àwa kí bàbá wa Adéyẹmọ Sunday Ìgbòho ṣá pẹ̀lú bàbá Dami. Kí lẹ wá kí wọn fún. Àwa kí wọn fún ti àṣeyọrí àjàbọ̀ wípé wọ́n dé padà láti wá darapọ̀ mọ́ wa torí pé ọkùnrin takuntakun ẹni tá à ń tì sígbó tó ń tirẹ̀ sójú ọ̀nà ni bàbá wa. Àwa kí wọn àwa ṣàjọyọ̀ pẹ̀lú wọn wípé kán lè mọ̀ páwọn ọmọ wọn tó filẹ̀ tó fi lọ àwa pẹ̀lú wọn gbogbo gbà. Ẹ ṣe gan ni ọ̀rọ̀ wa ẹ jùlọ ẹ tún wá fẹ́ kí bá a dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba wa àti pírẹsidẹ́ǹtì wa ṣé ó ti yé. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí Olúbàdàn Rasheed Ládọjà mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi dárúkọ wọn mo dúpẹ́ lọ́wọ́ wọn gidi
pẹ̀lú ipa tí wọ́n kó, ipa takuntakun tó kó láti lè bá wa ṣe tó fi jẹ́ pé bàbá wa padà sáàrin wa. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Onírìṣà Ọ̀jájàwọ̀n. Àwọn náà wọ́n ṣe iṣẹ́ takuntakun. Wọ́n á tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu Jagaba wípé wọ́n ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣe ń ṣe, nítorí tó bá jẹ́ Haúsá ni ó lè má ṣẹlẹ̀, tó bá jẹ́ ní Ìgbò ni ó lè má ṣẹlẹ̀. Bọ̀rọ̀ wọ́n gbìyànjú, wọ́n lo wípé àwọn ọ̀nà wọn wà ńbẹ̀, wọ́n dẹ̀ jẹ́ kí bàbá padà sáàrin wa. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa tó wà níbí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá pátápátá wípé wọ́n ṣe gan tó tún jẹ́ kí bàbá wa darapọ̀ mọ́ wa, tí ò jẹ́ pé wọ́n wà lẹ́yìn odi. Ẹ ṣé gan ni bàbá wa, àní fi yín ṣàwátì. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ gbà wọ́n nímọ̀ràn dáadáa bí ẹ ṣe fẹ́ kílẹ̀ Yorùbá rí. Ohun tí ìmọ̀ràn tí mo ní, mo kọ́kọ́ ní sí àwọn lọ́balọ́ba wa tó jẹ́ àwọn bàbá wa, nítorí pé kán má jẹ́ kí eégún àwọn Fúlàní ṣẹ́yọ nílùú ìmọ̀, kán yé fi Fúlàní jẹ séríkí mọ́, kán yé fi Haúsá jọba lórí ilẹ̀ Yorùbá mọ́, kán yé fún Ìgbò lóyè láàfin mọ́, nítorí ilẹ̀ Yorùbá la ti rí ọmọ Ìgbò tó ń jẹ bọ́ba jíròrò tó dẹ̀ jẹ́ pé ọmọ Ìgbò ni. Mo kúrò ń bẹ̀ yẹn. Mo tún wá fi àsìkò yìí lọ sọ́dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ní àsìkò tí a wà yìí, tí agbára wà nílẹ̀ Yorùbá, tá a dẹ̀ mọ̀ pé 2027 ọ̀nà tún ṣì ń lọ ní pẹ̀lú àtìlẹ́yìn wa ní okùn ṣagbára wọn nìkan, ṣùgbọ́n tí wọ́n bá débẹ̀ náà kí wọ́n jọ̀ọ́ kán jẹ́ kí àwọn Haúsá lọ lẹ́yà tiwọn, kí Ìgbò lọ láyé tiẹ̀, kán má fún pinpin mọ́ ọmọ Yorùbá mọ́, torí pé fìtínà wọn pípù yìí pọ̀ jù. Táwa bá dẹ̀ ń bínú wa sọ pé àwọn Yorùbá yẹn wọ́n ti ṣe kinní jù, wọ́n ti wá ń rí wa bíi nǹkan míì, àwọn terrorist dẹ̀ náà ń kó mọ́ wa. So nǹkan àmọ̀ràn tí mo fẹ́ fún bàbá Tinubu ni kán ṣe kí wọ́n jẹ́ kí gbogbo ẹ̀ wà létòlétò, kí everybody ní ààyè tiẹ̀. So àmọ̀ràn mi ò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé gan ni bàbá wa, àní fi yín ṣàwátì. Ìgbà tílẹ̀ Yorùbá bá máa dá bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí, wọn ní fi yín ṣàwátì. Lẹ́ẹ̀kan sí Koiki Media bring the work closer to your doorstep. Ẹ jọ̀ọ́ kí ló kọ yín? Orúkọ tèmi ni Bello Kazeem Ọláwálé. Ẹ ṣé gan ni, Elédùmarè á wà pẹ̀lú yín. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Once again Koiki Media bring the work closer to your doorstep. Ẹ jọ̀ọ́ a ṣì ń padà bọ̀ ẹ̀yin èèyàn wa tí program bá ti bẹ̀rẹ̀, ṣé ti a fẹ́ go off live báyìí. Ẹ ṣé gan ni, Elédùmarè á wà pẹ̀lú yín, àní fi yín ṣàwátì. Gbogbo ẹ̀yin fáǹsì Koiki Media nílé lóko lájò everywhere, Elédùmarè á bá wà pẹ̀lú yín.